Africa Content TV. Kìí ṣe mímọ́ ṣe ọ́ lónìí àgbọ̀ pé wọ́n fi Afọlábí ti lọ. Kìí ṣe mímọ́ ọlọ́run sọ́ọ̀sì ọ̀pọ̀lọpọ̀ mẹ́sàn-án ní ṣùgbọ́n tó ti lọ. Láàrin ìṣẹ́jú péréte ènìyàn lọ. Wọ́n fi Afọlábí wọ́n ní plan fún ọ̀la. Afọlábí ó ní plan fún ọ̀la kódà ó ní plan fún alẹ́ òní sẹ́ńtòbí ó ní plan tó ń ṣe múbì ṣèlú sẹ́ńtòbí ni sẹ́ńtòbí tó ń ṣe yípo fi ọlọ́lá lọ ìgbà tí mo débi ní mo gbọ́ tí mo fi Afọlábí tó ń ṣe bí ṣeṣeṣe òun kọ́ ni ó ti lọ. Lówó mi wà láyé, ó ṣe wọ ọbẹ̀ tó yẹ. Lówó mi wà láyé, ó ṣe wọ. Lówó mi wà láyé, ó ṣe wọ. Lówó mi wà láyé, ó ṣe wọ. Ọpẹ́ mi. Lówó mi wà láyé, ó ṣe wọ. Ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ dá omi ṣùgbọ́n wọ́n ti kú. Àìsàn káyọ̀ sọ pé kòkó ìnáwó fún wọn lọ. Lówó mi wà láyé, ó ṣe wọ. Ọpẹ́ ló yẹ